Ẹ káàbọ̀ padà ṣì wà lórí ìtẹ̀lé Surds. Nígbà mìíràn a lè fẹ́ bùkátà láti mọ gbaṣọ lọ́rùn sọ́ọ̀dì wa o, bóyá ó wá ní táàmù kan ni tàbí táàmù méjì. A lè mọ ṣe báyìí pẹ̀lú pé a máa multiply pẹ̀lú conjugate sọ́ọ̀dù náà. Ìgbésẹ̀ yìí òun là ń pè ní rationalization torí tẹ́ bá ti multiply sọ́ọ̀dù kan pẹ̀lú conjugate rẹ̀ tán, a máa ní rational number padà. Nínú ẹ̀kọ́ yìí máa ṣàlàyé rationalization àti conjugate. Ẹ bá mi ká lọ. Nínú tí wọ́n fẹ́ ká mọ̀ òun náà ni pé kí ni o conjugate. Bó la ṣe lè mọ̀ wá conjugate sọ́ọ̀dù kan. Àkọ́nà tá a bá ní conjugate sọ́ọ̀dù, a máa sọ pé sọ́ọ̀dù kan jẹ́ conjugate ẹlẹ́ẹ̀kejì. Tó bá jẹ́ pé tẹ́ bá multiply wọn papọ̀, yóò mọ̀ fún wa ní kí ni o, yóò mọ̀ fún wa ní rational number. Radical orí rẹ̀ ó kúrò. So ti wá báwọn, radical orí rẹ̀ ó kúrò. Pẹ̀lú àlàyé tí mo ṣẹ̀ ṣe ń sìn, kí ni conjugate square root of a ó mọ̀ jẹ́ square root of a náà ni. Torí mo mọ̀ pé square root of a tí bá ti multiply rẹ̀ pẹ̀lú square root of a, radical yẹn mọ̀ kúrò. So ti bá wọn. So conjugate ni pé tó wáyé pé tẹ́ bá multiply rẹ̀ pẹ̀lú ara rẹ̀ yóò mọ̀ ṣe kí ni o, yóò mọ̀ gbé radical yẹn kúrò. Bó wà ní ká pé bá ní square root of a plus square root of b. Ta ó lè ronú nítorí pé ó lè ṣe kí ni o, ní tó lè gbélé yìí kúrò. Àkọ́kọ́ náà, in tó lè mọ̀ gbé radical kúrò sẹ́yìn pé square ni. Eléyìí square. Àfi kékeré náà ní square. So ti yẹn bá wọn. Tẹ́ bá ṣàkíyèsí nǹkan kan tẹ́ ti mọ́ ń ṣe bọ̀ ní bóyá gbà tẹ́ wà ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ à ń pè nǹkan kan ní difference of two squares. Difference of two squares. Kí ni difference of two squares sọ? Òun náà ni pé kí ni o, tí wọ́n bá ní difference of two squares, tẹ́ bá ní square méjì, a square, b square. Difference wọn náà ni pé kí ni o, tẹ́ fẹ́ yọ àwọn méjèèjì kó nu ara wọn. A square minus b square. Ẹ mọ́ dára yín láàmú. Ìtumọ̀ náà ni pé kí ni o, ẹ mú nọ́mbà alákọ̀ọ́kọ́ yìí láì fi square sí a plus b. So ti yé bá wọn. Then times a minus b. Ṣé gbá láyé yẹn yé? Òun náà ni pé ajá sí pé tẹ́ bá ti ní square lórí nọ́mbà, tẹ́ bá ní táàmù méjèèjì wá gba square tí minus wà láàrin, ibi tọ́kàn yìí gbọ́dọ̀ kọ́kọ́ mọ́ lọ ní difference of two square. So ti yé? Òun náà ni pé x square minus y square. Ẹ rí pé kí ni o, mo ní táàmù méjì o, àwọn táàmù kọ̀ọ̀kan square wà lórí wọn. Minus sì wà láàrin, níbo lọ́kàn mi ò mọ̀ lọ? Difference of two square. Kí ni difference of two square wà ń sọ? Yóò máa jẹ́ kí ni o? S plus y, that is alákọ̀ọ́kọ́ plus ẹlẹ́ẹ̀kejì. Alákọ̀ọ́kọ́ minus ẹlẹ́ẹ̀kejì. So ti yé wa. So òun náà ni pé tí n bá ní 3 square minus 4 square, kò ní ìdíkẹ́ dára mi láàmú. Òun náà máa jẹ́ kí ni o? 3 plus 4, 3 minus 4. Tàbí tá a bá ń ṣe lọ, tá a bá ní a plus b, a minus b. Tẹ́ bá ti rí pé wọ́n nǹkan méjì náà ní multiply ara wọn, ṣùgbọ́n yàtọ̀ tó wà bẹ́ẹ̀ náà ni pé ìkan gba plus, ìkan gba minus. Ẹ mọ́ dára yín láàmú. Difference of two square yóò máa jẹ́ kí ni o? A square minus b square. Ẹ dákun sẹ́ di òfin yẹn mú. Láti bí òfin difference of two square yìí, a ti mọ̀ pé difference of two square náà ni pé yóò mọ̀ gba radical. Àmọ́ square. Òun ní ìrànlẹ́ pé tí n bá fẹ́ ṣe kí ni o, tí n bá fẹ́ gba sọ radical, òun náà ni pé mo lè ronú rẹ̀ nípa kí ni o, nípa difference of two square. So òun náà ní sí báyìí pé tí n bá ní root a plus root b. So ti kápẹ́ bá multiply pẹ̀lú root a minus root b. Mo ti mọ̀ pé ó ti di kí ni o, difference of two squares pẹ̀lú àlàyé tí mo ṣe ẹjẹ́ tó ń rán wa létí o pé tá a bá ní a plus b times a minus b. Luke plus Gaf times Luke minus Gaf. Difference of two square ni yóò mọ̀ fún wa ní Luke square minus Gaf square. Mo rò bó ti yá bá 1 minus 2, 1 plus 2 yóò mọ̀ fún yín ní 1 square minus 2 square. So eléyìí náà mọ̀ jẹ́ kí ni o, root a plus root b, root a minus root b. Òun náà mọ̀ jẹ́ kí ni o, root a squared minus root b squared. Ẹ pé tẹ́ bá ṣàkíyèsí rẹ̀, radical rẹ̀ lọ, kí ló kúnlẹ̀? A minus b. Ajá sí pé ìta wá fi multiply nọ́mbà yìí. So ti yé mi báwọn, tó fi lọ fún wa ní rational number òun lá máa pè ní conjugate sọ́ọ̀dù yìí. Mo bó ti yá báwọn. Ibi tí mo ń lọ lédè kúkúrú náà ni pé kí mọ́ dára mi láàmú. Tẹ́ bá ti ní sọ́ọ̀d, bí a ní sí mo ní 3 plus root 2.
ajá sí pé conjugate rẹ̀ ó mọ jẹ́ kí ni ẹ kàn sọ tó wáyé pé plus ló wà láàrin wọn tẹ́lẹ̀ ẹ sọ di minus tó wáyé pé minus ló wà láàrin wọn tẹ́lẹ̀ ẹ sọ di plus ẹ lè mọ jẹ́ 3 minus root 2. ọ̀yà táwọn lè sọ conjugate yìí fún mi minus 2 minus root 3 kí ni ó mọ jẹ́ báwọn yóò mọ jẹ́ kí ni o minus 2 ọ̀yà ẹ sọ plus root 3 ìtẹ́kàn mọ change bẹ́ẹ̀ tí ó fi mọ sọ di conjugate náà ni pé tó wáyé pé minus ló ní láàrin ẹ rí pé plus ni ó di minus táyé pé minus ló wà ń bẹ̀ yóò di plus mo rò bó ti yé mi báwọn ọ̀yà táyé pé root 7 plus root 5 nǹkan kí ni conjugate rẹ̀ ó mọ jẹ́ root 7 minus root 5 mo bó ti yé báwọn torí tá a bá padà multiply àwọn méjèèjì kí náà mọ fún wa yóò mọ fún wa ní difference of 2 squares ẹ pé léyìí tí n bá multiply àwọn méjèèjì ń sin yóò jẹ́ root 7 plus root 5 ọ̀yà root 7 minus root 5 mo rò bó ti yé mi báwọn so òun náà ni pé kí ni o yóò máa ṣe kí ni yóò fún mi difference of 2 squares mo sọ pé tó ẹ pẹ ní nọ́mbà méjì wọ́n rora wọn papọ̀ lálákọ̀ọ́kọ́ wọ́n yọra wọn kúrò lẹ́lẹ́ẹ̀kejì ẹ wọ́n dára yín láàmú ìtumọ̀ rẹ̀ náà pé kẹmọ fún ọ lẹ́ọ̀kọ̀ọ̀kan root 7 square minus root 5 square then tí mo tún fẹ́ kẹ́ dìmú náà ni pé tẹ bá rí nǹkan kan táyé pé táà méjì ló wà alákọ̀ọ́kọ́ gba square báyìí ẹlẹ́ẹ̀kejì náà gba square minus wà dáhùn láàrin òun náà ni pé kálákọ̀ọ́kọ́ kẹmọ rò mọ́ ẹlẹ́ẹ̀kejì times alákọ̀ọ́kọ́ minus ẹlẹ́ẹ̀kejì mo rò bó ti yá báwọn so eléyìí la pè ní conjugate níbo láti máa ṣe kíni o níbo láti máa lo conjugate ẹ pé nínú àwọn àǹfààní conjugate pẹ̀lú àlàyé tí mo ṣe nísìn òun náà ni pé kíni o a lè máa fi sọ surd ẹ mọ̀ pé surd a ní irrational number ni a lè máa fi sọ irrational number di kíni o di rational number wọ́n lè sọ fún wa ìbéèrè lẹ́wà pé rationalize rationalize náà ni pé kíni in tó jẹ́ irrational ó ti yé báwọn ẹ sọ di rational so bí ọ̀gá wa kan sọ̀rọ̀ kan lónìí pé kí ni o wọ́n ti Nigerialize ẹ̀ tàbí wọ́n ti Yorubalize ẹ̀ pé kí ni tí ẹ ṣe Yorùbá tẹ́lẹ̀ ẹ sọ di Yorùbá mo bó ti yé báwọn rationalize ni pé nọ́mbà àwọn sọ́ọ̀dì yẹn ṣe rational number tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ sọ di rational number ọ̀yà ìwà wo eléyìí bẹ́ẹ̀ nísìnyí rationalizing the denominator so ti yé bó láti rationalize bẹ́ẹ̀ nísìnyí wọ́n ní rationalize the denominator in our nikino 1 over root 2 so ti yemba ani 1 over root 2 afẹ́ rationalize the denominator àti rationalize náà ní pé kíni o ní parí a gbọ́dọ̀ ní irrational number ní denominator mo dẹ̀ ní tẹ́ bá fẹ́ ṣe kíni o tẹ́ bá fẹ́ rationalize surd integration náà ní pé kíni o ẹ máa multiply pẹ̀lú conjugate rẹ̀ so ti yemba mo sọ fún yín pé tó bá yẹ pé táàmù kan ni bí root 2 ń sìn kí ni conjugate root 2 náà ni torí root 2 la máa multiply pọ̀ mọ́ root 2 tí ó fi mọ fún wa ní tí ó fi gbàsọ lára radical yẹn tí ó fi gba radical yẹn kó lọ́rùn rẹ̀ bẹ́ẹ̀ tó bá yẹ pé root a plus root b ni kí ni ó máa jẹ́ conjugate tòun root a minus root b tẹ́ bá ti multiply sọ́ọ̀dì kan pẹ̀lú conjugate rẹ̀ ẹ mọ̀ ṣe kí ni o ẹ mọ̀ gba radical yẹn lára rẹ̀ so ajá sí pé lè yóò jẹ́ kí ni 1 root 2 kí la ló lè gba aṣọ lára denominator yìí òun náà ni pé ká sókè ká times ẹ̀ pẹ̀lú root 2 conjugate rẹ̀ in tí bá dẹ́ ṣe fún Táyé mo gbọ́dọ̀ ṣe fún Kẹ́hìndé in tí mo ṣe fún numerator yẹn mo gbọ́dọ̀ ṣe fún denominator náà kí ẹ mọ́ ṣàbòsí 2 ilé yóò jẹ́ root 2 kí ni root 2 times root 2 ẹ mọ́ gbàgbé òfin root a times root a ni ó mọ̀ fún wa root Lukgaf times root Lukgaf tẹ́ bá ti multiply sọ́ọ̀dì kan pẹ̀lú ara rẹ̀ ó dàbí kẹ́ sọ kí ni o kẹyọ radical òun kò ajá sí pé ọmọ jẹ́ over 2 mo rò bó ti yé mi báwọn bí ọmọ jẹ́ over 2 sáà ń gbọ́ yé ọ̀yà bó wà ní ìbéèrè náà tún wá sọ báyà nísìn nínú àwọn ìbéèrè tó wá pé wọ́n ní kí ni conjugate kí ni conjugate 1 plus root 2 ẹ ti mọ̀ ẹ rí pé ẹ kàn sáré fi yún ṣe fàjẹ́ ni kí ni conjugate rẹ̀ ó mọ̀ jẹ́ 1 minus root 2 1 minus root 2 ìjẹ́ tí eléyẹn bá yé wa ìbéèrè kan wá o simplify ọ̀yà 3 plus root 2 divided by root 5 plus root 3 3 plus root 2 divided by root 5 plus root 3 òun náà ni pé kí n tẹ́ bá ti rú eléyìí ẹ rationalize denominator ni o kó lè jẹ́ ẹ̀rọ náà lọ torí denominator òun ni ó ti dígá fẹ́lẹ̀ láti lọ ajá sí pé ṣe kí ni o tẹ́ bá ti lè rationalize denominator tẹ́ sọ denominator di rational number ẹ lè rọ́nà lọ tó ti wà kí dẹ̀ ni láfi rationalize rational number láfi rationalize denominator yẹn òun náà ní pé ká multiply pẹ̀lú conjugate yẹn
ẹ wá ní rationalize the denominator. Rationalize the denominator. Kí dẹ̀ ni denominator wa root 5 plus root 3. Kí la fi máa rationalize root 5 plus root 3? Conjugate root 5 plus root 3. Kí ni conjugate root 5 plus root 3? Root 5 minus root 3. Ajá sí pé a máa multiply numerator mi àti denominator mi pẹ̀lú kí ni o? Root 5 minus root 3. Root 5 minus root 3. Ẹ̀rí gbọ́dọ̀ bí ipa àṣẹ nǹkan kan náà nítorí root 5 minus root 3 divided by root 5 minus root 3. Kí ni ọmọ fún mi? Yóò mọ̀ fún mi ní 1. Lẹ́yìn rẹ̀ mo á lè multiply wọn. Yóò jẹ́ 3 root 2. Root 5 minus root 3. Eléyìí ìbùkátà láti dára mi láàmú. Ó ti di kí ni o? Difference of 2 square. Tẹ́ bá gbàgbé tí mo pè difference of 2 square. A plus B times A minus B. Mo ní ọmọ fún mi ní kí ni o? A square minus B square. So tí tá bá multiply ilé yóò jẹ́ 3 times root 5. Yóò jẹ́ 3 root 5. 3 times minus root 3 minus 3 root 3 plus root 2 times root 10. Root 2 times root 5. Yóò mọ̀ jẹ́ root 2 times 5. Tí yóò mọ̀ fún wa ní root 10. So tí yóò máa. Then root 2 times minus root 3 minus root 6. Ságbọ́yé ilé ọmọ á jẹ́ kí ni ó yá ẹ pé difference of 2 square lélẹ́ yìí báyìí o. Difference of 2 square. Kí láwa ṣe lẹ́yìn rẹ̀? Tá bá ti ní difference of 2 square mo ní àmọ̀ ṣe kí ni root 5 squared minus root 3 squared. Bó la ṣe mọ̀ bó ṣe jẹ́ bẹ́ẹ̀ mo ní tó bá yẹ pé nọ́mbà kan náà lẹ́ni ṣùgbọ́n plus 1b kan minus 1b kejì òun náà ní pé kẹ́ square àwọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Tí n bá ṣe lè síwájú sí ilé ó jẹ́ 3 root 5 minus 3 root 3. Eléyìí só ti débi tó yẹ kó wà. Ẹ kíyèsí o root 10 eléyìí só ti débi tó yẹ kó wà. Só ti yé bá ó ti débẹ̀ plus root 10 minus root 6. Kí ni root 6 yìí náà? Òun náà lè jẹ́ kí ni o? Minus root 6. Then ilé ọmọ jẹ́ kí ni? Kí ni ilé ọmọ jẹ́ báyìí? 5 torí square root. Ilé inú gínà 5 minus 3. Kí ló kù tá a mọ̀ ní? Ilé ọmọ jẹ́ 3 root 5 minus 3 root 3 plus root 10 minus root 6. So ti ń bá wọn. So minus root 6. So ti divided by 2. Tó bá ṣe mi lẹ́yìn ni mo lè tú eléyìí náà sílẹ̀ so that màá fi rí factor gbé jáde. Ilé ó jẹ́ 3 root 5 minus 3 root 3 àti mọ̀ pé eléyìí tí ó ti dígá fún torí basic form náà ni pé tó bá ti jẹ́ pé tó wà ní radical yẹn prime ni 5 àti 3 prime ni wọ́n plus root 5 times root 2 minus root 3 times root 2. Mo rò bó ti yá bá minus root 3 times root 2 divided by 2. So ti yé ẹ rí pé kí ló kọ́ mọ̀ nínú eléyìí báyìí? Mo lè gbé root 5 tẹ́ bá ṣàkíyèsí eléyìí ẹ rí pé eléyìí ní root 5 eléyìí náà ní root 5 eléyìí ní root 3 eléyìí náà ní root 3. Tẹ́ bá ṣe kí ni tẹ́ bá collect like times fún eléyìí báyìí ẹ rí pé eléyìí yóò máa jẹ́ root 5. Tẹ́ bá ti gbé root 5 jáde kí ni ó máa kún bẹ́ẹ̀? So ti yé bá root 5 eléyìí yóò máa kún 3 àbí minus what? Minus root 2. Mo bó ti yá bá root 3 àti root 3 náà kọ́ mọ́ mi báyìí. Tí bá gbé root 3 náà jáde gbé minus root 3 kí lélẹ́yìí náà máa kún? Kí lélẹ́yìí náà máa kún? Ó yá yóò máa kún kí ni o? 3 àbí plus root 2. Mo bó ti yá bá so say 3 plus root 2 náà ilé ọkọ̀ ajé minus 3 yá mo gbà divide by 2. So